Africa Content TV. Èsì dé fún gbogbo ẹni tí ń bú lọrin ní Mèsù Jàmbá. Sanusewu bàbá àṣetán bá ní lọrin Mèsù Jàmbá èébú kọ́ rárá. Wàkúmùtù mufasiran lima qalu li anni sahihul asli al-aluri. Àṣetán bá ní lọrin ìlú kan ní jẹ́ bẹ́ẹ̀. Ìlú bàbá wa Shehu Kamaluddin al-Adabi Ajubatu Zamani. Ìlú Shehu Adam Abdullahi al-Alori. Ìlú tó súnmọ́ lè Jannatu tó jìn síná. Lọ́jọ́ tó lówó mówó táláṣọ máa ṣọ. Ìfẹ́ tí lọrin ní sìnkú rani ló jẹ́ ká jogún àṣírí ẹnu di méní. Tí wọ́n bá ní méè èdè Haúsá ni méè, tábà ní zú èdè Lárúbáwá ní zú. Méè àti zú méjèèjì nínú lọ́dọ̀ àwọn onínáwó ìdọ́fàtù ni wọ́n fi ń ṣe. Wà ní zú malin àwùzú izin àwùzú adilin àwùzú karamatin kẹ́kẹ́ ṣe o. Méjèèjì tí wọ́n lò papọ̀ nínú kéwú wọ́n máa pè ní àtàwùkídù àlàfùsí ẹlòdì mẹ́ta Ìlọrin Mèsù Jàmbá tí wọ́n wá wí lẹ́lẹ́kẹrin wọ́n pè kíní kan ní àlìjàmbù nínú kéwú ẹ̀gbẹ́ ní jẹ́bẹ̀ ẹlòdì mẹ́rin Ìlọrin Mèsù Jàmbí. Àṣẹ tí wọ́n parẹ́ tí òjò nítumọ̀ àṣàlìjà náà tún ní àṣẹ ń tafẹ́ wí gangan ni pé Ìlọrin Mèsù Jàmbí lè jannati. Ẹ wá ní Allahumma àmín Allahumma àmín Allahumma àmín Allahumma àmín. Ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà mọ̀ tí gbogbo wa. Allahumma àmín Allahumma àmín. Alasalatu Allahumma àmín Allahumma àmín. Ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà mọ̀ tí wa. Torí ọ̀sán táyìn ẹ̀ ti jẹrà Omi inú wa ò lè dá. asola Ayé lóyún mo gbé tànà dànù, mo gbé tuntun dé. Labalábá mi lọ sóko ara mi ló máa gbé dé. Ara mi ayé òyì lọ síbi kan, ọmọ èèyàn ló ń yí. Ìrèdíyà ìkàdíyà ìyẹn níwà aráyé. ṣàtúnṣòsì Bá gbogbo ẹ̀jẹ̀ ọmọ èèyàn lẹ́rí ẹ̀. jọmọ ọdún ká Ẹ̀ṣà mi àṣẹ kẹfà mi fọwọ́ bọ́jú. Ẹni tí tiẹ̀ ti jóná kò ní kó náà mọ̀ tí. ẹjọ́ ramadun Allahumma àmín. Nítorí bàbá Sanusewu. Allahumma àmín. bàbá Sanusewu orin tí máa fi kí yín tí máa fi kí yín òun ni pé àyà àsìdánlì Alanimati àtẹ̀dírí àlà man azatali adam asata alalayi fi okimi yìí. anili anakalam tarida fi ma wa. ẹgbẹ́ sókè ọ̀tá ọlọ́run mo kọ́kọ́ra yín ò yá. Tó bá jẹ́ ṣubú mi làwọn ẹ̀sán ẹ̀fà wọn lọ́lọ́run lọ. torí pé àǹtí alágídí bùrọ̀dá onílára èé ṣètò ìyàn mi lòdì. Sálámà lè kà mo kí ẹ. Gbìyànjú kó o dá mi lóhùn torí yàndìyàndì ò lè rọrùn wọ. Irú ìfẹ́ wo ni títí ẹ tó dẹ̀ sọ pé ó fẹ́ mi dénú. Tẹ́ ẹ bá ti wá wàṣọ tuntun. ó di pé wọ́n máa ka ṣoṣo ṣùgbọ́n tó bá jẹ́ kẹwé kí sàláwọ̀ tásán ẹ fà wọ́n lọ́lọ́run lọ́wọ́. Ọ̀tá ọlọ́run mo kọ́kọ́ra yín ò yá. Tó bá jẹ́ ṣubú ìlàdùn mọ́ wọn kọ́ fún wọn Sẹ́mi lọ́wọ́ White. lọ́wọ́. mo ní kó lè kó ràn ló yẹ yán. Kó rọ̀ kó máa ṣe rárọ̀ jù. Alifulado Ọlọ́run bá mi táyé mi ṣe. Ohun olóhùn òhùn mi rí lọ́tà ṣe lérò pé mò ń ṣàkàn. Ṣòkòtò bíi méjì mẹ́ta
àtẹ̀wù tí mo wọ̀ síra wọn lọ́tà ṣe lérò wípé mo láṣọ kò sẹ́ni tó bá lò fẹ́ rí mi torí ojú sọ̀rọ̀ jẹnu lọ ṣùgbọ́n. kó má jẹ́ kí n wé kí sàlàwọ̀ tá sọ. èèyàn tí ò bá bá mọ̀ ọ́ ọmọ jà ẹja yòókù oníṣẹ́ ńlá. sallallahu alayhi wa sallam. wọ́n léèyàn tí ò bá bá mọ̀ ọ́ mọ̀jà tẹ ò bá bá Rasulu jà ẹja yòókù oníṣẹ́ ńlá. sallallahu alayhi wa sallam. aláwọ̀ làmọ̀ ọmọ kọ́lá ànábì. aláwọ̀ làmọ̀ ọmọ kọ́lá ànábì o. torí pé orílẹ̀ mi yàn láyò kọ́lọ́ máa jẹ́ ṣùwí. àlọ́rọ̀ ni mo yàn láyò kọ́lọ́ máa jẹ́ ṣìṣọ́. torí gbogbo mo lọ́wọ́ mo lọ́wọ́ mo lọ́lá mo lọ́lá gbogbo mo kọ́lé tí ò fún ọṣọ ìsìlámù wá Hakiki mo bẹ̀ yín. ẹ dákun ẹ̀ náà oyin sọ́nà dínì Kẹfún ògbé sìgá o. torí ẹ̀sìn lọ́lọ́run ó béèrè tá a bá dọ́rùn pẹ̀lú ìwà tágbélé ayé òwò bó ṣe ló bá ṣe tàbí èèkà ni ọlọ́run ọba ó máa ṣèdájọ́ o. Apúre fónire àpín tìka fún. Apúre fónire àpín tìka fún o. Hakiki apúre fónire àpín tìka fún. Àkíkí lórúkọ mi. Alájà mọ̀rí ẹ̀mọ́. Mo kọ́ ọlọ́run ọba mo ṣẹ́yìn fáṣáájú ẹ̀dá ò ti jẹ́ kó wọ́pọ̀ Adéwálé. Wọ́n kẹ́yìn bàbá ò tó bẹ níkàlẹ̀ wò kí yín. Bàbá mi sọnù ṣéwù o wò kí yín. Àdámọ̀ ńlá o àyàtà o wò kí yín. Mo fi bàbá wa sọnù ṣéwù. Mo fi kí gbogbo làmọ́wù tó bẹ níkàlẹ̀ pátápátá. Bàbá mi Alifulani wò kí yín. Ìbànújẹ́ oníkànnì ò lọ́dàbọ̀ ọ̀pọ̀ Adéwálé. Wọ́n kí bàbá mi o. Wọ́n kí bàbá mi Alájí Dáúdà. Alájí Dáúdà ọmọ Gani o ọkọ̀ sí níka. Torí àti rọ ọpẹ́ rere dá o. Àti rọ ọpẹ́ rere dá. Àwa ò tún pẹ́ túláàsì. A ò dúpẹ́ tipátipá o. Àti rọ ọpẹ́ rere dá. Ọlọ́run ṣe. Àti rọ ọpẹ́ rere dá o. Àti rọ ọpẹ́ rere dá. Àwa ò dúpẹ́ túláàsì. A ò dúpẹ́ tipátipá o.